mo ń ṣe yìí. Mo fẹ́ kẹ́ tẹ́tí sílẹ̀ kẹ́ understand mi dáadáa. I hope understand me. Thank you for joining me. Alhamdulillahi Rabbil Alamin. Àwọn ọmọ yín wà ní DM mi o. Tí n bá sọ wípé àwọn ọmọ yín, àwọn 18, 19, 20, 21, 22. In the past, èmi ò fẹ́ dá wọn lóhùn. Ṣùgbọ́n mo wá realize pé tí mi bá dá wọn lóhùn nísìn, tó bá yá, ó lè di problem tó ní sí solution. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn míì nínú wọn á ti refer wọn lọ sọ́dọ̀ medical doctor. Àwọn míì ti ṣe operation successful. Nǹkan tí wọ́n rò pé problem ni, tí wọ́n bá máa fi analyze ẹ̀ fún mi, màá ní eléyìí problem ni o, má dúró o. Má jẹ́ kí wọ́n gbowó lọ́wọ́ rẹ o. Eléyìí o, iṣẹ́ hospital ni o. Alhamdulillah. Mo dẹ̀ mọ́ ń sọ fún wọn, ẹ mọ́ sùn o. Béèrè question, jẹ́ kí wọ́n kọ́. If possible, ẹ ṣe fídíò, mú àwọn èèyàn rẹ lọ o. Torí oríṣiríṣi nǹkan tá a ti gbọ́. Yes, bákan náà, àwọn míì nínú wọn will be able to give their apps tó ṣiṣẹ́ fún wọn. Àwọn míì nínú wọn ò mọ̀ pé kí ni wọ́n gan tó bẹ́yẹn. Àwọn míì nínú wọn ò tiẹ̀ mọ̀ pé àwọn lè dà. Àwọn míì nínú wọn ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ nǹkan tá à ń pè ní wet dream. Wọn ò mọ̀. Àwọn míì nínú wọn ò mọ̀ nǹkan tá à ń pè ní rọ ẹpọ̀n. Yes, àwọn òbí mi gan mọ̀ nǹkan tó ń jẹ́ kọ́mọ rọ ẹpọ̀n. Rọ ẹpọ̀n tá a dẹ̀ ń wí ó yàtọ̀, ó varies from age to age. Ẹ̀yin kan máa sọ wípé kí nǹkan ọmọkùnrin ọmọ ó máa ń stop ní 18 years. Rárá, irọ́ ni. Kì í ṣe gbogbo ọmọ ló máa rọ ẹpọ̀n tó máa end ní 18 years. Kò ṣe gbogbo ọmọ. Àwọn míì máa rọ ẹpọ̀n títí di 22, 25. Àwọn míì ò tètè bẹ̀rẹ̀. Ó dàbí obìnrin náà ni. Àwọn obìnrin tó tètè bẹ̀rẹ̀ menses, ó ṣeé ṣe kí wọ́n tètè stop. Ó ṣeé ṣe, not every time. Àwọn míì tó pẹ́ bẹ̀rẹ̀, ó ṣeé ṣe, not every time, kí wọ́n pẹ́ stop. So ẹlòmíì wà tó ń wọ ẹpọ̀n 22 years. Yes, 22 years. Even more. Ó depend. So ẹ má fi A, ẹ má fi judge B. So rọ ẹpọ̀n yẹn, ó ní oore ọ̀fẹ́ láti sọ wípé nǹkan ọmọkùnrin máa tóbi títí di 22 to 25. Àwọn míì dẹ̀ ni wọn ò tètè bẹ̀rẹ̀. Àwọn ẹgbẹ́ wọn míì ti bẹ̀rẹ̀ láti 12 years. Òun sì wà ń bẹ 18, kò tètè bẹ̀rẹ̀. Irú èèyàn tó tètè bẹ̀rẹ̀ yẹn, ṣé tó bá wá bẹ̀rẹ̀, ẹ wà ní month yẹn náà ló máa parí. Ẹ má ṣe mú. So àwọn ọmọ yín wọ́n complain size wọn bàjẹ́. Nítorí pé àfẹ́ kí wọ́n complain mọ́. Nítorí pé èmi ọ̀pọ̀ ìgbà tí mo fẹ́ kí wọ́n mọ̀ complain irú issue yẹn mọ́. Àwọn abiyamọ tẹ̀sẹ̀ dé. Ẹ̀yin ni mò ń bá wí. Ó ní àwọn nǹkan kan tí mo ti wò, tí mo ń rí ìrísí àwọn tá a jọ ń gbé ní north nípa issue yìí. Ẹ rí wọ́n sọ wípé ìkìmí wọn ó máa ń tóbi. Ẹ má sì mí gbọ́, àwọn ti John. Then àwọn tó wá mọ ìrísí àwọn ti John tí wọ́n ṣì ń practice ẹ̀. Àwọn nǹkan míì tí mo notice nípa wọn, òun ni mo fẹ́ sọ fún yín. Àwọn nǹkan míì tí mo notice nípa wọn, òun ni mo fẹ́ sọ fún yín. Alákọ̀ọ́kọ́, òun ni pé wọn ò tètè dábẹ́ fún ọmọ wọn. Bákan náà, mi ò ní advice pé kí ọmọ yẹn dàgbà because mo mọ̀ láwọn mi lọ hospital. Táàmì tó máa fẹ́ ṣe ìyàwó ló máa ń dábẹ́. Ẹ dákun, tó bá san kọ́. Mi ò sọ wípé kó pẹ́ bẹ́ẹ̀ yẹn. Nǹkan tí mò ń sọ ni pé oore ọ̀fẹ́ ni. Bóyá tí ọmọ yẹn maybe tó bá lè wọ like 14 days, 21 days or even 1 month. Mi ò sọ pé tó láṣẹ mi ń sọ nǹkan tí mo rí. Nítorí ó dàbí pé inú ìwé mímọ́ mo rí tí wọ́n sọ pé 7 days, if I'm not mistaken. Nínú ìwé mímọ́, yes, I think mo ti ṣe irú fídíò yìí rí tí mo sọ nípa circumcision. Tí mo sọ, nínú ìwé mímọ́ bí wọ́n sọ pé 7 days. Bí Ọlọ́run ṣe bá Abraham, àbí? Is it Abraham or Adams? Abraham, Ọlọ́run ṣe bá Abraham sọ̀rọ̀. Yes, so that is 7 days. But ìrísí mi ni mò ń sọ, wọn tètè dà. So bí wọ́n bá tí mo ṣe dà yẹn, àwọn yẹn máa ń dàgbà. Ìkìmí wọn máa ń tóbi. Ìkan nìyẹn tí mo rí. Then number 2, òun ni pé ẹ sọ fún gbogbo àwọn midwifery tí wọ́n ń gbẹ̀bí. Ìwọ ọmọ kí wọ́n mọ̀ fàdé orúnkún. Kíní yẹn mo rí bẹ́ẹ̀ láàrin wọn. Mo tún wá rí pé nígbà yẹn náà àwọn ìyá wa míì wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Mo tún wá rí recently mọ́mì wa kan náà tún sọ bẹ́ẹ̀. Thank you. Ẹ máa jẹ́ kí ọ̀rọ̀ yìí tí mo sọ 100% true because nǹkan tí èèyàn kan, èèyàn méjì, èèyàn mẹ́ta tí wọ́n ṣe àbí tí wọ́n sọ, ẹ ti mọ̀ pé ó di òótọ́ nìyẹn. Ẹ máa jẹ́ kí ẹ máa fa ìwọ wọn débi orúnkún or a little bit above orúnkún. Kí ló ń jẹ́ orúnkún? Knees.
ìgbà yẹn ọmọ yẹn kéré, kò ní ju ṣóńṣó báyìí náà lọ. Ẹ ṣe díẹ̀, ẹ fa ìwọ́ yẹn umbilical cord, ẹ fà á débi orúnkún, ẹ fà á débi orúnkún, tẹ́ bá fọ́ débi orúnkún kẹ́ tó wá clip ẹ̀. Ṣó yé yín? Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, ó ṣeé ṣe kó hinder reproductive organ ọmọ yẹn. Kì í ṣọkùnrin nìkan o, àtobìnrin náà, nítorí inú rírun, nítorí unusual growth nínú, nítorí insufficiency womb. Ẹ̀yin kan ẹ sọ pé bóyá kò rí bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀, a ti rí i. Mo ní woman visibility studies. Because àsìkò ìgbà yẹn, ẹ mọ̀ pé growth ọmọ yẹn kékeré ni. Umbilical cord ó wà lára growth ẹ̀. Ẹ̀yin wá mọ̀ọ́mọ̀, ẹ wá gé ní ṣókí láti òkè. Ẹ fà á délẹ̀, ẹ nà án tán. Ó ṣeé ṣe bẹ́ẹ̀ ṣe nà án tán yẹn, tẹ́ ẹ lọ gé ní ṣókí, ẹ lè ti lọ gé nǹkan míì mọ́lú. That is it. Tẹ́ bá ti fà á tán, ẹ rí i pé ẹ ti máa fi nǹkan tó wúlò, ẹ ti máa fi sẹ́yìn dáadáa kẹ́ ẹ tó gé. Bẹ́ẹ̀ tẹ́ bá lọ gé bẹ́ẹ̀, ẹ̀yin lè má mọ̀ pé nǹkan míì tẹ́ ń gé, nǹkan tó máa di organs ńlá lẹ̀yin gé mọ́nú, ẹ̀yin ò ní mọ̀. Bẹ́ẹ̀ tẹ́ bá ti fà á, you understand? Tẹ́ bá ti fà á, ẹ ti fi oúnjẹ gidi, ẹ ti fi sẹ́yìn. Ìwọ̀nba tó ṣe jọwọ́jọwọ́, òun lẹ̀ kàn lọ́ra gé nísàlẹ̀. Ṣó yé yín nǹkan tá à ń sọ? Ó dẹ̀ máa ṣe kíni, ó máa pákọ̀ padà, ó máa di dódó. Nǹkan tí mo rí tí wọ́n ń ṣe ní north nìyẹn. Àwọn èdè míì, ṣé ẹ mọ̀ pé kì í ṣe Hausa nìkan ló wà ní north. Àwọn èdè míì náà wà. Àwọn míì nínú wọn, à ń pè wọ́n Gwari, à ń pè wọ́n ní Hausa. Èdè púpọ̀ wà. Mo believe pé ẹ understand láàrin yẹn. Àbí ẹ gbọ́ mi? Tẹ́ ẹ bá gbọ́, ẹ rewind nǹkan tí mo sọ. Mo ti sọ nǹkan méjì tó lámìlaka ńsìn. Ẹlẹ́ẹ̀kẹta, aláboyún yé jẹun pẹ̀lú rọ́bà. Yé jẹun pẹ̀lú rọ́bà. Bí rọ́bà ti jẹ́ health hazard fún àgbàlagbà tó ń fi ń jẹun, bẹ́ẹ̀ náà especially wàá fún oúnjẹ gbígbóná sínú ẹ̀, á wá tutù mọ́, á wá bẹ̀rẹ̀ sí ní jẹ. Bó ṣe jẹ́ health hazard sí ẹ, bẹ́ẹ̀ náà ló máa jẹ́ health hazard fún ọmọ tó wà nínú ẹ tó ti bí. Ó dẹ̀ ní kẹ́míkà méjì kan. Kẹ́míkà méjì yẹn, ó máa ń sáré pa growth hormones àti testosterone ọmọdé. Ó máa lépa ẹ̀ ni. Ó máa sọ testosterone ọmọ yẹn, ó máa sọ di estrogen. Ọmọdé ọkùnrin tó yẹ kó grow phone with testosterone, á wá di pé ó wá share rẹ̀ sí testosterone àti larger percentage of estrogen tó máa hinder bí ọkùnrin yóò ṣe di àgbà tó máa ní nǹkan ńlá. Mo believe pé ẹ understand nǹkan tí mò ń sọ. Màá rí àwọn míì, wọ́n máa fi rọ́bà máa fi ṣe microwaves. Màá rí àwọn míì, wọ́n máa fi rọ́bà máa fi store oúnjẹ gbígbóná. Wọ́n máa fi rọ́bà, wọ́n máa fi store fruits. Ìyẹn ó ti gbóná tó bá yóò wá tutù, wọ́n wá mọ́ kó jẹ. Ó dẹ̀ wá nú oyún, ó máa affect ọmọ ẹ̀. Ó máa affect growth hormones ọmọ ẹ̀. Ó máa mimic estrogen fún ọmọ ẹ̀ lára ni. Ó máa sọ testosterone ọmọ ẹ̀, ó máa sọ di like èyí tó ní ìkìmí, tó ní strength. Ẹ wá rí ọmọkùnrin, á wá máa sọ̀rọ̀ bí obìnrin. Ẹ̀yin ò mọ̀ pé ó ti sọ testosterone di estrogen mọ́ yín lára. Then bákan náà, environment. Kí lẹ̀ ń mí símú? Ìwọ ó wà nú oyún, òun ló ń fi mú gbé táyà. Òun fi mú gbé bí wọ́n ti ń jó táyà. Ó sì wà nú oyún. Ó máa sọ testosterone ọmọ ẹ̀, ó máa sọ di dàkúdà mọ́ ẹ lára. Then àwọn detergent tá fi ń fọ toilet, yes, àwọn detergent kan wà. Harpic ni wọ́n dá fún toilet washing. Hypo wọ́n dá fún toilet washing. À ń mix ẹ̀ mọ́ Omo, wọ́n dá mọ́ toilet washing. Ìwọ tó lóyún, tó bá mix combination yẹn gan, ó fẹ́ lè pààyàn. Ó fẹ́ lè pààyàn. So ìwọ tó bá wà nínú oyún, mọ́ sábà máa fi gbogbo chemical àwọn yẹn sínú. Wọ́n mọ̀ sábà máa fi símú. Kódà kó jẹ́ singular. Talk less of combination. Then again, àwọn chemical tí wọ́n fi ń pa kòkòrò nínú igbó tá à ń pè ní pesticides. As aboyún, mọ́ sá fún. Ẹ mọ́ sá fún. Èmi ò ṣeré o. Fact mò ń sọ fún yín. Ẹ mọ́ sá fún. Nítorí pé kíni, àwọn kíni tó bá mí símú, ò ní mọ̀ pé ó ń degenerate ọmọ tó gbé sínú ni. Again, ó ní pé as aláboyún jẹun, máa jẹun. Mi ò ní kó ṣe oúnjẹ jẹ, mi ò ní kó jókòó ti mílìkì kó mọ́ mú, mi ò ní kó jókòó ti ṣúgà, mi ò ní kó jókòó tọ́ tí sìgá, mi ò ní kó jókòó ti minerals kó mọ́ mú bí èèyàn tó lọ́pọlọ, mi ò ní kó jókòó ti bọ́tà. Wàá wà nú oyún, ẹ wàá bí ọmọ wàá tóbi. The same thing náà ni ìwọ tí ò jẹun gidi, tọmọ rẹ wà under development.
the same health hazard náà ló máa ní tó bá wà overdeveloped kò ní dáa. Wọ́n á ní kó wà lọ́spítà, ọmọ yẹn lè suffer one deficiency to the other. Bákan náà tó bá kéré, wọn ò ní jẹ́ kó kó lọ́spítà, wọ́n á ní kó dúró. But tó o bá ṣe níwọ̀ntúnwọ̀nsì, bọ́mọ bá tiẹ̀ ní small stature for now, tó bá yá, tó bá jáde, tó bá bí, tó jẹun lálùbáríkà, tó ò fi mú fún gbogbo nonsense, even tó bá bímọ tán, ọmọ yẹn ó grow padà. Ó grow padà. The bottom line is ẹ jẹun lálùbáríkà, ẹ dẹ̀ máa mumi, ẹ dẹ̀ máa jẹ fruits, ẹ dẹ̀ máa jẹ vegetable, spinach, ẹ máa jẹ, ẹ máa mògì, ògì dáwà. Mi ò sọ wípé like every time, but ẹ máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀, kẹ́ dẹ̀ fún ọmọ lọ́yàn. Yes, torí ọ̀fẹ́ yẹn bá wà, tó ì ṣe pé bóyá disease kan wà tí wọ́n ní oní tó lè fi fún ọmọ lọ́yàn, ẹ fún ọmọ lọ́yàn, ẹ mumi. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. So fún ìwọ wà nínú oyún pé kí ló lè máa lò, kí ló lè máa jẹ. Yes, ó bá dọ́dọ̀ gynecologist yẹ, o lè béèrè lọ́wọ́ àbí tó bá o lè pè mí. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Tẹ́ bá follow gbogbo eléyìí, tẹ́ follow ẹ̀, ọmọ máa jáde, ó máa ní kìmí ńlá, kò ní ní insecurity tó ní nísìn. Àwọn bàbá wa, bí àwọn ìyá wọn ṣe ṣe nìyẹn tó fi rí bẹ́ẹ̀. Tẹ́yìn kó fi sọ wípé nǹkan daddy mi tóbi, nǹkan daddy mi tóbi. Àmọ́ mummy tí yín, wọn ò gbọ́ lecture, wọn ò ní gbàgbọ́ pé gbogbo irú nǹkan báyìí ó lè affect size ọmọ. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn. Fún ọmọ tó bá ti wá suffer, because ẹ̀yin tí tèmi, ó yẹ kí size ọmọ tó bá ti jẹ́ 1 inches, ó wà okay bẹ́ẹ̀ yẹn. Ọmọ tó bá ti wà ní less than 1 inches, wọ́n bá bí tán, ìyẹn deficiency ni. So ẹ wà micro nìyẹn. Inches tí mo mean, ó ní tape rule tí mo mú dání, mo mọ́ sábà lo tape rule yìí. So ẹ̀yin náà ẹ wo bí tí 1 inches wà. Ẹ wo bí tí 1 inches wà. Ṣé ẹ rí 1 inches? Ẹ wo bí tó wà. Ó ní. Ẹ wo 1 inches. Kó wá less. Kẹ́ wá sọ wípé ẹ fẹ́ dá abẹ́bẹ́ yẹn. Ẹ̀yin ò mọ̀ pé ẹ máa gé okó ọmọ yẹn mọ́lú ni. Ó wà ní 1 inches àbí less than 1. Ẹ wá fẹ́ dá abẹ́ ní about 3 days. Ẹ̀yin ò mọ̀ pé okó ọmọ yẹn lẹ fẹ́ dá mọ́lú. So ẹ fún ní oore ọ̀fẹ́ díẹ̀ kó dàgbà. Bí èmi ṣe rí tí wọ́n ṣe ní north nìyẹn. Àwọn side mi. Kó bá dàgbà, tẹ́ bá fẹ́ dá, ẹ mọ ojú bí tẹ́ fẹ́ dá. Ẹ mọ̀ pé kì í ṣe pé ẹ fẹ́ dá nǹkan ara rẹ̀ mọ́lú. So yẹn àbí ṣan ẹ̀. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Tí ọmọ bá wà ní above 1, ó wà okay. But less than 1, micro nìyẹn. So tẹ́ bá wá bí ọmọ yẹn tán, ẹ ṣe sùúrù, ẹ mọ watch ẹ̀. Oúnjẹ tó bá ń jẹ, oúnjẹ lálùbáríkà. So yẹ, oúnjẹ lálùbáríkà tó bá ń jẹ, ó lè pè mí pé irú oúnjẹ wo la fẹ́ mọ jẹ. Ó máa help ẹ, ó máa jẹ́ kó grow, ó máa support testosterone ẹ̀. Tẹ́ bá wá wo ọmọ yẹn pé ó ti improve, alhamdulillah. Tẹ́ bá wá wo ọmọ yẹn pé despite everything, ó ń deficiency sí ni. Ẹ wá gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó ń tọ́jú àwọn ọmọdé, ká wo bóyá nǹkan kan mìí wà. Gbogbo ọmọ tẹ́ bá bí, tán bá sọ ní kékeré, tán bá ní ẹ fẹ́ ṣe operation fún, ní kékeré yẹn, ní bí wọ́n ṣe wà ní kékeré yẹn, ẹ má ṣe operation fún wọn. Ẹ ní sùúrù náà, ẹ jẹ́ kí wọ́n dàgbà sí. Tó bá jẹ́ pé kórópọ̀n wọn ò sọ ni, ẹ ṣe sùúrù. Kórópọ̀n àwa padà wá sọ ní méjèèjì. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is On Point by 2. Always using my words to help others. Bye for now.